Ẹ káàsán gbogbo ilé, ẹ káàsán sí níwà lókè láti orí Oduduwa TV rédíò. A ní ìròyìn ayọ̀ tí a fẹ́ fi tó gbogbo ọmọ káròyìn létí. Èyí ní ọjọ́ ìbí àwọn màmá wa tí ẹ̀ ń wò lórí fọ́nrán yìí. A kí yín mà, Mrs Sade Ibironke, ẹ kú ọjọ́ ìbí. Ẹ̀mí á ṣe ọ̀pọ̀ ẹ̀, àṣe ìṣe àmọ́dún bí a ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá. Gbogbo yẹn ará, ẹ bá wa bá màmá wa yọ̀ o. Gbogbo wa pátápátá nínú wa dùn pé ẹ wà láyé, ẹ wà láàyè, ẹ ṣe àṣeyìṣe àmọ́dún. À ń retí ìrẹsì o. Sọ̀rọ̀ mi, à ń retí ìrẹsì. A wà bá yín jẹun. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. A kàn máa kọrin ṣókí fún yín. Èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ mi aṣọ pọ̀ ẹ̀. Èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ mi aṣọ pọ̀ ẹ̀. Ẹ kú ọjọ́ ìbí, ẹ ṣe ìṣe àmọ́dún. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ bá wa kí àwọn màmá wa náà bí ẹ ṣe ń wo fọ́nrán yìí. Kẹ bá wa fi búlọ̀kù méjì sí abẹ́ fọ́nrán yìí. Ẹ ṣe ń wo. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun àdúpẹ́. Sísẹ́ wà lókè, ẹ ṣeun.